A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lónìí ni Ààrẹ Bọ́lá Tinubu yóò jíròrò lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ níbi ìpàdé ẹlẹ́ẹ̀kejìlélógóje ìgbìmọ̀ òṣìṣẹ́ tí yóò wáyé ní Ilé Agbára ìlú Àbújá. Olórí òṣìṣẹ́ fún Ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà ni ó ṣe àfihàn èròǹgbà wọn nígbà tí ó ń sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kánò nígbà tí ó darí àwọn aṣojú tí wọ́n lọ kí igbákejì ààrẹ Kashim Shettima lórí ikú ìyá ìyàwó rẹ̀. Nígbà tí ó ń jẹ́ iṣẹ́ ìbánikẹ́dùn ààrẹ fún Shettima ní Gbàjàbíàmílà ṣe àfihàn wípé Ààrẹ Tinubu yóò kópa nínú ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí yóò wáyé lónìí Ọjọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Fún ìgbà ìkarùn-ún, gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello tún kọ̀ láti yọjú sí Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá fún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn jìbìtì 82 bílíọ̀nù náírà tí ìjọba àpapọ̀ fi kàn án ní ilé-ẹjọ́. Kàkà bẹ́ẹ̀, níṣe ni gómìnà àná yìí kọ̀wé ránṣẹ́ sí adájọ́ àgbà fún Ilé-ẹjọ́ Gíga, Adájọ́ John Sowore wípé kí ó fi ẹjọ́ ọ̀hún ránṣẹ́ sí Ilé-ẹjọ́ Gíga ìlú Lọ́kọ́jà, ìpínlẹ̀ Kogi. Níbi ìgbẹ́jọ́ tí ó wáyé lónìí ni agbẹjọ́rò Bello, Àgbà-amòfin Adéọlá Adédìpẹ̀ ti sọ fún adájọ́ Emeka Nwite wípé oníbàárà rẹ̀ ti kọ̀wé ránṣẹ́ sí adájọ́ àgbà láti béèrè fún ìfi ẹ̀sùn ránṣẹ́. Ó ní oníbàárà òun nífẹ̀ẹ́ sí kí wọ́n ṣe ẹjọ́ rẹ̀ ní ìlú Lọ́kọ́jà. Ṣùgbọ́n agbẹjọ́rò àgbà yìí kò sọ èsì tí adájọ́ àgbà fọ̀ fún un lẹ́yìn ìbéèrè. Bákan náà ni kò mú ìlérí tí ó ṣe ní ọjọ́ 13 oṣù kẹfà ṣẹ láti pèsè Bello fún ìgbẹ́jọ́ rẹ̀ lónìí. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC kàn sí Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá láti bá àwọn agbẹjọ́rò méjèèjì tí wọ́n ń gbè lẹ́yìn Bello ṣe ẹjọ́ lórí ẹ̀sùn àṣemáṣe àti ìtàpá sí òfin ilé-ẹjọ́. Àwọn agbẹjọ́rò méjèèjì Abdulwahab Mohammed àti Adéọlá Adédìpẹ̀ tí wọ́n jọ jẹ́ àgbà-amòfin ni wọ́n kọ̀ láti mú ìlérí wọn ṣẹ nípasẹ̀ kíkọ̀ láti pèsè oníbàárà wọn ní ilé-ẹjọ́. Èyí tàpá sí òfin nínú ẹ̀sùn tí agbẹjọ́rò EFCC àgbà-amòfin Kẹ́mi Pìnhírò pè ní ó ti fi ẹ̀sùn kan àwọn méjèèjì wípé wọ́n mọ̀ọ́mọ̀ dáàbò bo Bello láti má yọjú sí ilé-ẹjọ́. Pìnhírò dìídì bẹ adájọ́ Nwite kí ó fi wọ́n jófin tí ó wà nínú ìwé òfin agbẹjọ́rò ẹsẹ̀ 29 kí ó sì bu ọ̀wọ̀ fún ilé-ẹjọ́. Pìnhírò ní àwọn amòfin méjèèjì yìí ń lo ìmọ̀ wọn lórí òfin láti fi tàbùkù sí ìgbẹ́jọ́ lórí gómìnà àná yìí. Agbẹjọ́rò fún àjọ EFCC tí ó ní òun ti lo ọdún 38 gẹ́gẹ́ bí agbẹjọ́rò àti ọdún 19 gẹ́gẹ́ bí àgbà-amòfin sọ fún adájọ́ Nwite wípé òun kò tíì rí ibi tí agbẹjọ́rò ti ń hu irúfẹ́ ìwà báyìí rí. Nígbà tí ó ń fèsì, Adédìpẹ̀ lẹ́yìn atótónu lórí àwáwí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án bẹ̀bẹ̀ wípé òun kò fẹ́ tẹ̀síwájú láti máa ṣe aṣojú gómìnà àná yìí ní ilé-ẹjọ́ mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Aláṣẹ àná fún iléeṣẹ́ Konga tí í ṣe ọ̀kan lára gbajúgbajà ilé ìtajà orí ẹ̀rọ ayélujára Nick Imudia ni a gbọ́ wípé ó gbẹ̀mí ara rẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Imudia bẹ́ sílẹ̀ láti orí òkè ibi ìgbafẹ́ bákónì ilé rẹ̀ ní Lekki sílẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2024 kí ó tó di olóògbé. A gbọ́ wípé ọ̀gbẹ́ni oníṣòwò yìí pe ìpè lórí ẹ̀rọ alágbèéká sí ìbátan rẹ̀ lọ́kùnrin tí ó fi orílẹ̀-èdè United States ṣebùgbé láti darí rẹ̀ lórí bí yóò ṣe pín ogún rẹ̀. Bákan náà ni ó pe ọmọbìnrin rẹ̀ láti wí fún un wípé gbogbo ìgbà ni òun yóò máa wà pẹ̀lú rẹ̀. Gẹ́gẹ́ bí àfihàn kan tí wọ́n ṣe sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, gbogbo ẹbí, ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ ni ẹnu ṣì ń yà láti gbọ́ ìròyìn ikú Imudia tí wọ́n ń béèrè ìdí tí ó fi gbẹ̀mí ara rẹ̀.
Ìmúdíà tí í ṣe ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Gúúsù Ìkà ní ìpínlẹ̀ Delta ni ó ti kọ́kọ́ fẹ́ obìnrin tí ó bí ọmọdébìnrin rẹ̀ fún un kí ìgbéyàwó ọ̀hún tó forí ṣánpọ́n. Òwúrọ̀ òní ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Ó ní lótìítọ́ ni ó ṣekú pa ara rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìkọlù ńlá kan wáyé lálẹ́ àná ní àgọ́ ọlọ́pàá Ìṣeèkè ìjọba ìbílẹ̀ Ebonyi ní ìpínlẹ̀ Ebonyi. Níbi ìkọlù yìí ni 5 nínú àwọn agbébọn tí ẹnikẹ́ni kò lè ṣe ìdánimọ̀ wọn ti di olóògbé. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 9 ààbọ̀ alẹ́ pẹ̀lú ìró ìbọn ní kòṣẹkòṣẹ tí ó mú àwọn ará ìlú lọ sápamọ́. Ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tony Nworie sọ wípé àwọn agbébọn yìí dé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 2 tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í yìnbọn sókè lákọlákọ. Ó ní fún 30 ìṣẹ́jú ni àwọn agbébọn yìí fi kọjú ìjà sí àwọn ọlọ́pàá tí wọ́n bá ní ẹnu ọ̀nà kí àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù tó ṣígun dé. Ẹlòmíràn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìró ìbọn yìí ló ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù kí wọ́n tó ya dé kí ọwọ́ tó àwọn jàǹdùkú ọ̀hún. Gbogbo akitiyan láti rí òṣìṣẹ́ ọlọ́pàá bá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ló já sí pàbó nítorí gbogbo ìpè sí ẹ̀rọ alágbèéká agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ni kò lọ, bẹ́ẹ̀ ni kò fèsì sí àtẹ̀jíṣẹ́ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ṣùgbọ́n nínú fídíò tó gbòde kan ni wọ́n ti ṣàkíyèsí àwọn afurasí jàǹdùkú tí wọ́n yìnbọn pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú náà wà lára àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tí wọ́n péjú-pésẹ̀ síbi ayẹyẹ ìgbéyàwó ìlúmọ̀ọ́ká olórin Afrobeat Davido àti aya rẹ̀ Chioma tí ó wáyé ní Èkó Hotels. Gómìnà kí tọkọ-tìyàwó kú oríire bí ó ti ṣe àpèjúwe ìtàn ìfẹ́ wọn gẹ́gẹ́ bí èyí tí ó mú ìdùnnú wá. Ó wá gbà á ládùúrà kí ìgbéyàwó wọn rí ìdùnnú, àṣeyọrí àti ìbàlẹ̀ ọkàn. Níbi ìgbéyàwó tí wọ́n ṣe àpèdà rẹ̀ ní Chivido 2024 ni a ti rí àwọn èèyàn jàǹkàn-jàǹkàn bíi ìlúmọ̀ọ́ká, olóṣèlú, oníṣòwò ńlá jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.